Ǹjẹ́ lẹ́nu ti gbọ́ pé ọ̀gbẹ́ni Sodiq Ọláìfá ó fún arábìnrin tí ń jẹ́ Kẹ́mi ní ọrùn pa torí pé ó jẹ́ lówó ní ìlú Abẹ́òkúta. Bí àwọn ọmọ ìyá yẹn ṣe sọ̀rọ̀, ọmọ ìyá yẹn méjì bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́. Sodiq Ọláìfá ti pàyà o, ó fún ìyá lọ́rùn pa o. Kódà bí wọ́n ṣe sin ìyá yìí, ẹ rà wò nínú fọ́nrán yìí, ẹ wò bí wọ́n ṣe sin ìyá yìí nínú fọ́nrán yìí, bí wọ́n gbé sàárè ìyá yìí sí. Gba ìpè kan ní ọwọ́ òru wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní alẹ́ àná kí ló ń pè dẹ́yìn náà. Wípé arákùnrin kan kí ló kọ arákùnrin yẹn. Sodiq Ọláìfá. Wípé Sodiq Ọláìfá wọ́n ní ó kun arábìnrin kan ní ọrùn kan kí ló kọ arábìnrin yẹn. Ṣòrunkẹ́ Kẹ́mi. Àwọn ò sọ pé bẹ́ẹ̀ ni a ò dẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa tẹ̀síwájú lórí iṣẹ́ ìwádìí wa. Òkú arábìnrin yẹn là ń rí nílẹ̀ báyìí níbi tó ti ń prepare àti sín níbi wọ́n fẹ́ kírun síra báyìí kọ́ dẹ̀ sí ẹ jọ ṣé mo lè rán ọmọ màmá yìí so kí lorúkọ yín sà. Akíntọ́lá tì mí lẹ́yìn báwo lè jẹ́ sí òkú ipò kejì kí ló kọ màmá kí ló ṣẹlẹ̀ báwo ló yìí ṣẹlẹ̀. mo sílẹ̀ mo kàn wá mo gbọ́ ìpè sọ́dún mi ní aláàmì ní gẹ́gẹ́ bí aago mẹ́ta. jẹ́ ká sọ́mọ́ sálẹ̀ ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́. ni mo dẹ̀ fi tẹ̀lé ká máa débẹ̀ ẹni ṣe ni Sodiq Ọláìfá wá fún Ọlọ́run pa. Kí ló sọ pé ó ṣẹlẹ̀ àwọn olówó wà níbẹ̀ nígbà tí tẹ́ǹtì ṣẹlẹ̀ gangan. ọkàn wà níbẹ̀. àwọn àbúrò ẹ̀ wo ló wà níbẹ̀. àbúrò mi wà níbẹ̀. ó yá súnmọ́ mi bá mi sọ̀rọ̀. kí lórúkọ ẹ̀. bàtí sọ ìṣẹ̀lẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lẹ kò wọ́n tó ṣe. mẹ́mi dúkùn oúnjẹ olówó. ok níbi aago mélòó. bí aago mẹ́jọ sí. bí aago mẹ́jọ sí mẹ́sàn-án ó yá. ni bọ̀bọ̀ ìdẹ̀bọ̀ bó ṣe ń bọ̀ látẹ̀yìn ó dẹ́sẹ̀ ayé kún wọn lọ́rùn. ó ṣojú ẹ̀gbọ̀n kó kún wọn lọ́rùn tó wọn àti wọn ti jọ pàǹkọ pọ̀ tẹ́lẹ̀ rí kí ló wá ṣẹlẹ̀ nígbà tó kún wọn lọ́rùn. bó ṣe kún wọn lọ́rùn ó fẹ́yìn títí lẹ́nu ọmọ méjèèjì tó ṣubú ìbẹ̀rẹ̀ ti gbà ọmọ lọ kákúdà ìgbà ó pẹ́. ta ló tún wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀. àti Zainab dà. Zainab dà. bàbá mi pè é. máa bọ̀ dáàdi yín kan. ṣé Zainab ní first one. ok kí ló ń kọ ẹ̀ pẹ̀lú. kí ló ń ṣẹlẹ̀ báwo ló ń ṣẹlẹ̀ wo bí. báwo ló ọmọ mi jókòó yẹn. ok ní aago bí aago mélòó. ok kí ló wá ṣẹlẹ̀ wọ́n gbà yẹn kí ló wá ṣẹlẹ̀. ṣé ẹni yẹn ti máa ń wá ra nǹkan lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ àbí ọjọ́ ńlájọ ṣe kan tẹ́lẹ̀ ni ṣáájọ́ ń gbélé ni ṣánlẹ̀ ni ẹ bọ̀ ni ó kàn ń bọ̀ ó dẹ̀ wá kún wọn lọ́rùn kí ló wá ṣẹlẹ̀ nígbà tó kún wọn lọ́rùn nígbà tó máa gbà wọn tó ń kọ́. kábíyèsí ọlọ́run bó ṣe dákẹ́ nìyẹn dáadé nídà àwọn sì wà níta ok ta ló tún lè bá wa sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí ta ló tún lè bá wa sọ lórí ẹ̀. Dáàdì Sámẹ́dà wọ́n sì ní ilé mọ́mi náà tẹ̀lé ó yí dáṣu gidi báyìí ṣá àwa kàn fẹ́ rọ ìjọba ìpínlẹ̀ Ògùn pé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ lórí ọ̀rọ̀ yìí wọ́n bá wa ṣiṣẹ́ ìwádìí dé òkókó dé góńgó lórí ẹ̀ wọ́n dẹ̀ bá wa gbé ìgbésẹ̀ tí ó bá yẹ lórí ẹ̀ bí wọ́n ṣe arákùnrin yẹn nígbà tẹ́ súnmọ́ kí ló ń rùn lẹ́nu ẹ̀ ìbọn kí lórúkọ ẹ̀. Sodiq Ọláìfá. Sodiq Ọláìfá ṣé ẹ mọ̀ ládùúgbò tẹ́lẹ̀. mi ò mọ̀ ìyá tá bẹ̀rẹ̀ sí fa. àdúgbò wo ló ti ṣẹlẹ̀. Òkè Ṣòkòrì. ó kọ̀ wá ẹ̀ mọ́rí lókè Ṣòkòrì rárá. èmi ò gbé lókè Ṣòkòrì. ok wọ́n ò mọ́rí lókè Ṣòkòrì abẹ́ mọ́rí tẹ́lẹ̀. ó kọ̀ máa wọ́dẹ̀ mọ́ lọ́wọ́. sọgbà tí wàá súnmọ́ igbó lónìí lẹ́lẹ̀ kí ni ká wá sọ pé ó ń ṣe kí ni ká sọ pé ó fà kí ṣe pé bóyá mọ́ mi àti ẹ̀hún ti níjà kan tẹ́lẹ̀. nǹkan tá à ń gbọ́ gan ó jẹ mọ́ mi lówó kí wọ́n lò. mi ò gbọ́n ó ti jẹ mọ́ mi lówó. ó jẹ màmá lówó kan tó kú àtẹ̀yìn ló ti wá mo sì gbà wọn lọ́rùn. ṣé ká sọ pé torí owó tó jẹ wọn àbí nǹkan tó mu tàbí wọ́n lè fà. mo mọ bí àwọn ọ̀sìn wọn ni. lẹ́ẹ̀kan sí arọ ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kó bá wa gbé ìgbésẹ̀ tó bá yẹ so lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run bá ṣe ìwọ̀n ní ìsinyìí ọfẹ́ sin ọfẹ́ kírun sálábìnrin yìí lára láti lè mọ bí wọ́n ṣe fẹ́ sin so bàbá òkú arábìnrin yẹn ni à ń wò báyìí so òkú ẹ ní bàbá ìwòye tó ṣe òkú ẹ ní à ń wò báyìí so wọ́n gbìyànjú láti kírun sí ní ara tó bá kírun síra tó ìlú ìtòkùn náà wà yìí so bá ìjọba ìlú ìtòkùn náà wà yìí tó bá ti wá kírun síra tó so ìfọ́pá àbí ìfọ́pá so wọ́n máa wá sí ibi tó gbẹ́lẹ̀ tí wọ́n fẹ́ fi sí ni eléyìí so ibẹ̀ ni eléyìí abẹ́lọ́wọ́n ọba àbítóbi ẹ̀bẹ́ ọlọ́wọ́n ọba máṣàbáni tẹ arábìnrin náà sí afẹ́fẹ́ rere àwọn tí ọ̀rọ̀ yìí bá kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ògùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ìbàrà ẹni abẹ́ ọ̀gá wa CSP Balo Abdulateef tó tọ́ ti sáré káràmásìkì mọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n pàdé aṣọ náà ọba náà iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú àwọn tí ọ̀rọ̀ bá wá kàn lórí ẹ̀ pápá ìjọba wa ẹ bá wa gbé ìgbésẹ̀ tó bá yẹ lórí ẹ̀ ẹ má jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ lọ
láì jẹ̀yà ẹ̀ṣẹ̀ nítorí tábàwò tòótọ́ ẹ̀jẹ̀ yí aṣọ arábìnrin yìí ní ìtọ́já sí pé ọjọ́ pé wọ́n kún lọ́rùn pani so ẹgbẹ́ wa gbégbèsè tó yẹ lórí ẹ̀ kíákíá nítorí ẹ̀rù tó ń ba gbẹ bí nìsín ni wípé àwọn ti ń gbọ́ wípé ọkùn lọ́rùn pa pé àníyànjiyàn ti wà lórí ẹ̀ ẹgbọ́n nǹkan táwọn ọmọ sọ lórí ẹ̀ tó abẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn gbogbo ìgbésẹ̀ tó bá yẹ lórí òkú yìí ẹ bá wa gbé lórí arákùnrin kílẹ̀ borúkọ ẹ̀ Sodiq Ọláifá ẹ bá wa gbé àwọn náà gbìyànjú láti dé léwẹ̀ ẹ̀rọ ní ọjọ́ Monday tàbí Tuesday láti lọ fọ̀rọ̀ wá Sodiq Ọláifá lẹ́nu wò ọlọ́run bàbá ṣe ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan ní báyìí wọ́n fẹ́ kírun sí ní ara so ọlọ́run bàbá ṣe bá ní tẹ̀sí afẹ́fẹ́ rí gbogbo ẹ̀yin fámìlì àní rírú ẹ̀ mọ́ o àní látẹ̀yìn kú o wọn nípa wá o àní pààyàn o gbogbo ọmọ arábìnrin náà dà ọmọ ọ̀dà àwọn tó kù dà súnmọ́ bí ẹ̀gbọ́n yìí dà fọ́tò ọ̀dà ẹwà ìlú ń jà dáadáa ó jẹ́ kó máa jà lónìí ó yá ìwọ́jà ọlọ́run bá bá ní dúró tì yín ẹ nírú ẹ̀ mọ́ ọlọ́run bá wò yín ọlọ́run bá dá yín sí ẹ ní látẹ̀yìn kú pẹ̀lú aṣọ ọlọ́run mọ́ gbogbo ayé tẹ́ ṣe ọlọ́jẹ́ kí ni díẹ̀ pẹ́pẹ́pẹ́ ó jẹ́ ká interview ọkàn wọn ṣùgbọ́n wọ́n ní ìpèníjà díẹ̀ so ìta lọ́run ni wọ́n wà ọlọ́run bá má ṣe bá ní dúró tẹ̀ ọmọ lẹ́ẹ̀kan sí o ọlọ́run bá ní dúró ti gbogbo ẹbí lẹ́ẹ̀kan sí o má jẹ́ kí ẹ rí àtẹ̀yìn kú mọ́ má jẹ́ ká àwọn táwọn agbóṣùwọ̀n náà má jà fi rú ẹ̀gbá àkọ́bí òkú ni eléyìí àbí so ewa àbí second border ìwọ ni second border tọ́bọ̀ ní ok tọ́bọ̀ ní pẹ̀lú aṣọ ọlọ́run bá mi dúró tì yín ọlọ́run bá mi dúró tì yín ọlọ́run dúró tì yín ọlọ́run dúró tì yín ọlọ́run dúró tì yín ẹ jẹ́ ká nígbàgbọ́ pé ìdájọ́ tó yẹ ìgbésẹ̀ tó yẹ epo máa wà lórí ẹ̀ ṣẹ́gbọ́ ọlọ́run bá jẹ̀ fún wa lọ́wọ́ àwọn náà tọ̀rọ̀ yìí lẹ́yìn tó bá dẹ̀ ṣe ń lọ ká máa bùn gbọ́ ṣùgbọ́n mo wá aṣọ ìpè pẹ̀lú aṣọ ọlọ́run bá ẹni tó ṣẹ̀ kò ní lọ láì má jìyà ìṣẹ́ bẹ́ẹ̀ kan sí orúkọ tọ̀tọ̀ mi ni ambassador Bashir Shikola ìmọ̀nà ńlá AAN àdúrà wẹ́gbà tó wà bẹ́ẹ̀ ẹni dẹ́ka yá àbíká láì fàyẹ́ kí lọ́rùn kò ní ẹ̀ka lọ láì kò sẹ́ni tì kò bá máa ń ti kọ̀tẹ̀ tó wọ́n fẹ́ kírun sí ní ara báyìí sọ àwọn tábà fẹ́ jọ ìwọ̀n ẹ jẹ́ kí a jọ ìwọ̀n sọ fẹ́ kírun sí lára so wọ́n ti máa ṣe ká lóko ẹni tó bá ní àlùwàlá ẹ̀ka lọ jọ ìwọ̀n abáṣu. ẹ dákun Sodiq Ọláifá nìsín ẹ̀sìn wo la fẹ́ tó wọn mọ́ ẹ̀yin tẹ́ là ń gbìjẹ ẹ̀sìn tẹ́ni jẹ́ ẹ̀sìn là ń gbé ipò ẹ̀sìn wo la fẹ́ tó Sodiq Ọláifá mọ́ ẹ̀yẹn jẹ́ Sodiq Ọláifá ṣé tábà ní Sodiq nìsín á ní mùsùlùmí ni Ọláifá á lò ń ṣẹ̀sìn ni ìbò la fẹ́ tó mọ́nu méjèèjì ṣe pé ọ̀rọ̀ ti dàrú báyìí combined criminal àbí yẹn kí ló fẹ́ pélé báyìí nìsín. àlẹ́ ìlẹ́kùnrin lórí ọ̀rọ̀ ni pé Sodiq Ọláifá tẹ́ bá farabalẹ̀ dáadáa àwọn ìyá ìsàlàyé pé nínú ẹni tó ṣèwádìí nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé pẹ̀lú àwọn ọmọ ìyá tí Sodiq Ọláifá fọlọ́run pa ẹ̀ wọ́n jẹ́ kó yí àwọn olùfọ̀rọ̀wánilẹ́nuwò pé Sodiq Ọláifá ó jẹ ìyá ẹ̀ ní owó ṣùgbọ́n èyí tó jẹ ìyá ẹ̀ nìkan ò mọ̀ nígbà tí Sodiq Ọláifá tí ó wà fún ìyá ẹ̀ ní ọ̀run pa ìyá tí orúkọ ẹ̀ ń jẹ́ Olúwakẹ́mi la mọ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe rí ìyá ẹ̀ náà mùsùlùmí ní ìyá ẹ̀ náà lọ́nà tí wọ́n gbà sin òkú ìyá ẹ̀ ó fi hàn wá pé mùsùlùmí ní ìyá ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ Sodiq Ọláifá wọ́n lọ jáde ibi tí ìyá ẹ̀ ti ń jẹun lọ́wọ́ tó ti jókòó lórí àpótí àwọn ọmọ ìyá ẹ̀ tí wọ́n wà ń bẹ ọmọ kékeré kan wà ń bẹ tó dàgbà díẹ̀ náà wà ń bẹ wọ́n ní Sodiq Ọláifá ó yọ sí ìyá ẹ̀ látẹ̀yìn àtẹ̀yìn ló ti fún ìyá ẹ̀ ní ọrùn ó sì fún ìyá ẹ̀ lọ́rùn sí lọ́yà ẹ̀ lọ́rùn títí tẹ̀mí fi bọ́ lára ìyá ẹ̀ ṣùgbọ́n nínú tá a ṣàkíyèsí ni pé àwọn ọmọ ìyá ìwọ̀n ọ̀bà láǹfààní àti gba ìyá yìí lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìkéré kódà ṣùgbọ́n tó tún wá dẹ́rù bá àwọn ọmọ ẹni pé nínú tá a gbọ́ ni pé ẹnu Sodiq Ọláifá ẹnu rẹ̀ rùn ògógóró ẹ̀yin ìjọba wa pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ dákun bó lẹ́sẹ̀ kí lẹ fẹ́ bá ní ṣe sí ọ̀rọ̀ apànìyàn lónìí àfihàn sówó lọ́la àjíyàn gbé lọ́tùnla ó ti pọ̀jù nípínlẹ̀ Ògùn pàápàá jùlọ lábẹ́òkúta ẹ̀yin ìjọba wa a fẹ́ gbà yín nímọ̀ràn kan tẹ́ ẹ̀ bá pẹnu wá rùn tẹ́ ẹ̀ sì pé kí la já mọ́ ìmọ̀ràn tá a fẹ́ gbà yín ni pé a fẹ́ kẹ́ ẹ mójútó kan mẹ́ta tẹ́ ẹ bá fẹ́ kí àwọn wà jákujàku yìí tẹ́ ẹ bá fẹ́ kó dínkù àkọ́ ni pé gbogbo bí wọ́n ti ń ta ògógóró pátápátá tí wọ́n ti ń ta ògógóró àti gbogbo nǹkan tí máa ń yí ìṣesí èèyàn padà tẹ́bí téèyàn bá ti jẹ́ yóò mọ ìṣesí èèyàn padà bóyá ògógóró ni àbí nǹkan tó lè yí ìṣesí èèyàn padà afẹ́kẹ́ bá ní ṣègbésẹ̀ lórí ẹ̀ kán mọ́ ta ògógóró nígbà kán mọ́ ta ògógóró mọ́ kẹ́ bá ní wọlé iṣẹ́ ibi tí ń ta ògógóró bóyá ti ilé iṣẹ́ ògógóró pa ni o bóyá àwọn tí ń ta ògógóró bóyá àwọn ẹlẹ́fọ̀fin dè ni o wọ́n mọ́ ta ògógóró mọ́ ni o ẹ bá ní kásẹ̀ lẹ́ torí kò sí bí ẹ̀ ti fẹ́ mọ ògógóró tó rí o pé tẹ́ bá ti rẹ́ni tí máa ń mọ ògógóró tẹ́ bá lọ wù wọ́n dáadáa làákàyè wọn ti máa ń sọnù wọn èsì lọ́gbọ́n kódà àwọn èèbá àwùjọ mu gbogbo òṣèṣì wọn yóò yàtọ̀ sí àwùjọ lódìlódì ni wọ́n máa hùwà
àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹ bá ní wáṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí wọ́n mọ̀ ṣe, ẹ bá ní wáṣẹ́ fún ilẹ̀ ń bẹ́nu aginjù, ẹ bá ní wó fáwọn ọ̀dọ́ ká bá ní fún wọn láì kí wọ́n palẹ̀ lọ kí wọ́n dáko lọ. Táwọn ọ̀dọ́ tí wọ́n bá bísì tí wọ́n rí nǹkan ṣe tí wọ́n ṣiṣẹ́ yàjò jẹ́ ṣiṣẹ́ dáadáa, wọn ò ní ráàyè jákujàku. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó dilẹ̀ ní èṣù bẹ́ẹ̀ ń ṣẹ́. Ẹ dákun ìjọba wa ẹ bá ní wọ́n nǹkan ṣe sí o. Báyìí ni Sodiq Ọláfá tó ṣe pa Olúwakẹ́mi ní Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Ẹ̀yin ìjọba àwa ń béèrè ìdájọ́ òdodo fún ìyá wa Olúwakẹ́mi àti ìdílé wọn. Ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé o. Kí ni ọmọkùnrin lọ́bẹ̀ tó fi wá rọwọ́? Ṣé nítorí owó tó jẹ ìyá ẹ̀ ló fi pa ìyá ẹ̀ ni àbí torí kíni? Ẹ̀yin ìjọba, ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, à ń retí ìgbésẹ̀ yín o lórí ọ̀rọ̀ ayélujára gẹ́gẹ́ bá a ṣe máa rí ń bẹ̀. Ó dàbọ̀ náà.